káyé mi sọ̀rọ̀ mímímí o jẹ́ ńláyọ̀ dalẹ̀. ẹ̀mí ò dúdú jàǹjàǹ ẹyẹ mi ò dúdú jàǹjàǹ bọ́ọ̀ bá kú màá ra aṣọ yún wọn farabalẹ̀ bọ́ọ̀ bá kú màá rẹ̀ ẹ̀gbà ọrùn ẹ̀gbà. tó bá ń pèèyàn láàbì fún ráìráì ó yẹ kó lè pàfọ́ ẹ̀ wọ́n ni. kí ni túmọ̀. màámi à ń pèèyàn lólè ó ń gbọ́mọ ẹran jó. ó lè ti wọnú ilé wa àbọ̀ wà ní agbègbè wa ọkùnrin àbóbì. ó lè wọnú ilé wa màámi ó lè wọnú ilé wa ajé ló ń pè yín ta màámi ajé ló ń pè yín ta màámi ẹ tún gbé yẹn jó ẹ ń gbé yẹn jó ẹ yẹ dúdú for that matter màámi. àdìsá àsákòkò. yes màámi. sọmọ ń tọ́ sọ jáde tá à ń yá rẹ̀. ẹ̀yin ni màámi. èmi ni ọwọ́ àlànà gbàgà bàjẹ́ ni mí òun pé wọ́n sọ níta àwọn náà ti sọ tiẹ̀ nù. Àdìsá àgóńgórí ẹnu àgóńgórí àwọn àmàpani wo ẹ̀ẹ̀kan lọ sọ yìí o bọ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀márùn sí ó kú nù. màámi. ní fi ṣe ni. ikú màámi èmi ọmọ yín. ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà ṣomi ṣòó lórúkọ tá à ń pèsè ọ̀dàrà ó ti bọ́ kò ṣe mú mọ́ ó dayá tún wá ó dárìn ká ó dárìn rá. Hello. Bọ̀dá Bísù. Ọ̀yọ́ jín yín lè mọ̀ bọ̀ báyìí o. Ìmọ̀ bọ̀ ló rọ́kùtù àyàrọ̀ ọ̀la. Ọ̀yọ́ jìbìtì báwo? Ọ̀yọ́ lẹ́lẹ̀ bẹ́ẹ̀. Ṣé ń gbé mọ́tò ni àbí kí n fẹsẹ̀ rìn? Ẹsẹ̀ náà ló dá. Ẹ̀yin awo mi o. Ẹ̀yin awo tèmi nìkan. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o. Ṣẹ́rí tẹ́ ṣe wáyé láì sẹ́yìn kò sé mi o. Ẹ má jẹ́ kẹ́nìkan lọ tàn yín tí ò bá ti sẹ́yìn kò sé mi o. Àmọ́ ní kinní kan tó máa ń dùn nínú mi. Ṣẹ́rí tẹ́ bá ti ń ṣe ló máa ń tọ̀tọ̀ rí mi tára mi máa ṣe tìtìtìtì. Ẹ jẹ́ kí n sọ kinní yẹn fún yín ẹ mọ̀. Ṣẹ́rí tẹ́ bá ti ń kọ orin yín ẹ máa bá mi fi mélòdì sínú orúkọ mi tẹ́ bá tí wọ́n fi sí ọmọ máa rìn mí á máa ṣe gìsìgìsì. Ẹ kọrin díẹ̀ fún mi náà ẹ jẹ́ kí n gbọ́. Ẹ dúró náà ẹ máa pa mí o tẹ́yẹ àyẹ ti jẹ́ kínú mi dùn ká ní mi tètè dúró ojó níṣe ni mo máa tọ̀ sára ẹ̀yin tẹ́ ẹ fọ́ nídè mo máa fún yín lówó orí mi ti wú ṣé tó máa fi di ending máa fún yín lówó bọ̀ máa fún gbogbo yín ní bisikíìtì kọ̀ọ̀kan lálẹ́ ẹ tún jẹ́ ká lọ. Bóyá ò sí lára odò àti gbọ́dọ̀ àníra o. Yé orí mi o, màmá jẹ́ rí dààmú láyé. Bí o sanwó ọ̀tún mọ́,
kí ni fi ṣe kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ múra báyìí? Oh, ìwọ náà like múra mi. Àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ti ya wèrè. Torí wọ́n sọ pé mi láṣọ tí mi fẹ́ wọ̀. So mi wá sọ fún wọn pé mi máa jọ wọ́n lójú, òun ló jẹ́ kí n múra báyìí. Àbọ̀ náà mi ṣọ́ ń dín. Báwo ló ṣe rí? Ẹ fẹ́ jọ àwọn ọ̀rẹ́ yín lójú lẹ ṣe múra báyìí. Lẹ́wọ̀ olú àti bùbá. Báwo ni ṣo láìkẹ́? Kí ni nǹkan náà? Oh, like múra mi. Ṣùgbọ́n mi kí ló ṣe yín? Ṣé ń shake? Suffocate them with the bumper. Oh yeah, suffocate them with the bumper. Oh yeah, suffocate them with the shake. Small yard they shake you, small yard big yard ṣì ń tẹ̀dọ̀ mi. Mi ń bọ̀. Mi ń bọ̀. Má jẹ́ kí n gbin ojú ẹ o, mi máa wojú ẹ o, mi láti lọ o. Àṣẹ pẹ̀lú gbogbo òmúra ṣé mi wà nínú ilé. Mi ń bọ̀ sẹ́, mi ń bọ̀. Nǹkan ti ṣẹlẹ̀, mo dáràn. Màámi! Ẹyẹ mi, nígbà tó wá kọ ọkà bàbá lẹ̀ láì jẹ mọ́, ṣé ìrẹsì tútù ni màá mú wá ni àbí sísè? Dá mi lóhùn kí n gbọ́. Dá mi lóhùn kí n gbọ́ o. Màámi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí wọ́n bá ń pè àwọn abiyamọ, ṣé yín náà máa náwó sókè báyìí pé mo ti dé èmi rèé o. Ṣé abiyamọ ní àbí abiyagba? Ẹ sọ fún mi, ṣé abiyamọ lẹ́yìn náà yín máa pẹ̀rẹ̀ ayé lábiyamọ? Màámi, nítorí ọ̀rọ̀ yóò yé mi. Ọ̀rọ̀ yín mo ìfẹ́ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò yé mi màámi. Kí ló dé? Ẹ bímọ mẹ́ta, ọmọ mẹ́ta o, láti àwọn ọmọ tá ti dàgbà. Ẹ̀ẹ́dẹ̀ wò wá màámi, à ń ṣe rádaràdà káàkiri. Kò dé kọ́ yín. Màámi, mò ń bọ̀ lẹ́sìn. Èmi rí ẹ̀gbọ́n ti tèmi tó múra bí obìnrin. Mo ní ibo lẹ lọ, ọ̀nà àwọn ń lọ pàtí. Ẹ̀gbọ́n tèmi múra bí obìnrin, ó ń lọ pàtí. Màámi, kí ló dé? Màámi, ṣe bí inú ilé ìlọ ti kúrò. Nígbà tó yẹ pé ètò ẹ̀kẹ́ fi mójú táwọn ọmọ ẹyẹ líle máa ṣọ́ọ̀kì nílé máa bèrè mí kí ló fẹ́ jẹ. Ẹ dúró ná màámi, kí ló dé? Ẹ sọ fún mi, ẹ jẹ́wọ́ fún mi. Ṣé ẹ ti bímọ síta tẹ́lẹ̀ yàtọ̀ sáwa mẹ́ta yìí? Ẹ sọ fún mi, ṣé lọ́mọ síta màámi? Àlàkẹ́ mi ní sùúrù, bára bá gbóná àgbóná ju ẹ̀jẹ̀ máa ń ẹ̀jẹ̀ tó lára. Kí ló dé? Àlàkẹ́ mi tó máa sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè. Àpò ìrònú rẹ̀ ó dàbí kó dorí kodò díẹ̀. Kí ló dé? Dúró ná, ṣé bàbá rẹ̀ sọ fún ọ pé kí n tó fẹ́ mo ti fẹ́ nìkan rí àbí mo ti bímọ kan ta? Èmi ò mọ̀, nítorí bẹ́ẹ̀ ṣe ń tọ́ àwọn ọmọ òun ló jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Èmi ò mọ̀, ẹni tí ò bá lọ́mọ síta ò ní máa tọ́ àwọn ọmọ báyìí. Kò lè fọwọ́ lẹ́rọ̀ kó máa wáyé àwọn ọmọ ẹ̀ báyìí. Má sì wò ó rò pé ń wò yín ràn lásán o. Ṣé o ti gbọ́? Bí bá ń wò yín ràn ṣá lè jẹun ni. Sáré pé kébi ọmọ pa yín ni. Oúnjẹ hàn. Mami, ikọ́ ti ń ṣe yín o. Mami, ikọ́ ti ń ṣe yín ẹ̀ mọ̀ ni ẹ̀ fura ni o. Ṣé wọ́n fi oúnjẹ ṣe? Ṣé ikú ebi ló pa yín láyé tẹ kọ́kọ́ wá ni? Torọ́rọ̀ yóò yé mi. A máa sọ̀rọ̀ gidi, ẹ̀ máa sọ̀rọ̀ oúnjẹ. Kí ló dé ìyá yìí? Kí ló dé nínú ọmọ mẹ́ta? Kò sí tó yọjú nínú wa. Ara òde tí yín màmí kí ló ṣe yìí? Màmá rí ìtàwọn èèyàn máa sọ pé àwọn ti rọ́ ọmọbìnrin tó rẹwà. Wọn ò ní mọ̀ pé nǹkan tó ń bá mi fínra ó wà lára mi. Màmí, wọn ò ní mọ̀. Àdìsá lélẹ̀ àrà àdìsá mọ́. Àlàkẹ́ mi ní sùúrù. Kì í ṣe pé mi náà ìjókòó lásán. Bó ti rí mi, mo ń gbàdúrà o. Wo, mo máa ń gbàdúrà o, ìdákẹ́ lásán o. Bó bá rí tí ẹnu mi ń jì, bó bá ṣe pé o ṣe déédéé ìgbà náà ni, bó bá ti rí tẹnu mi ń jì, àdúrà mo gbà. N ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n oúnjẹ làgbàmù táàtà, ìsìn làgbàmù tá a ṣe. Ẹ̀yìn bá jẹun tí Kunle. Mami, ètò ṣe sọ̀rọ̀ oúnjẹ ṣé ò sí? Ọ̀rọ̀ yìí ní ìdààmójútó. Mo rò bá wà nìkan la ní ìdààmójútó. Ọ̀rọ̀ ti yín gan because ọ̀rọ̀ yóò ṣojú lásán. Mami, ọ̀rọ̀ yóò ṣojú lásán. Ẹ mójú táwọn ọmọ yìí ìyá yìí. Sórí ohun tó wá yẹn, ohun tó wá tó fẹ́ wá hùn, yóò fẹ́ padà torí kì í ṣẹlẹ̀, yóò fẹ́ padà ẹ ṣáàjà jẹun kíkún ò le. Mami ká jẹun. Ẹ wo, mo lọ́rọ̀ fún yín. Tí ẹ bá fẹ́ fi ojú sunkún ọmọ, mami tẹ́ bá fẹ́ jẹun ọmọ, ẹ mójú táwọn ọmọ yín. Nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn. Ẹ dákun dùn, ṣé ń tọ́wèrè lára? Jẹ́wọ́ làákẹ́ mi dábàá yìí. Ṣé èmi náà dákẹ́ ni? Àdìsá tí ń wí yìí kì í ṣèmi mọ fàrìnkà ṣe àbí ìkúkú ń gbàdúrà fún yín.
nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ wá ni yóò sì fẹ́ padà síbi ó ti wá ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ kéèyàn jẹun èmi á jẹun tí yóò bá kan kó ní wẹ́ẹ́ tẹ́bà kó lè gbà wọ́n kọ́kọ́ sọ ọmọ gírí kó tó padà. má fi kan gbà kan lọ́wọ́ mi. Yé orí mi o, màmá jẹ́ rí dààmú láyé. Jẹ́ káyé mi sọ̀rọ̀ mímímí o, jẹ́ ńláyọ̀ dalẹ̀ orí o. Yé orí mi o, màmá jẹ́ rí dààmú láyé. Bóyá ò sí lára odò àti gbọ́dọ̀ nira o. Yé orí mi o, màmá jẹ́ rí dààmú láyé. Watch it from 7 to 9. Eh? What? Because mo ń ṣeré náà, èmi tí mo ti fẹ́ máa lọ ni. Mo ti ṣe tán àti máa lọ. Kí ló mú ìbẹ̀rù ti fẹ́ máa lọ? Mo ti ń lọ náà ni, ṣé mi ní lọ lé mi? Ṣé ò ní bá mi ṣeré ni? Eré tí mo ti bẹ̀rẹ̀ ṣe láti 1 tí mo ti dé báyìí. This is almost 7 p.m. Only space bọ̀bọ̀ out now. Okay, listen. There's something you are not understanding. Ṣó rí pé o máa wá bí láti àárọ̀ kó máa kú lọ́wọ́ rọ̀ lẹ́yìn. O ò mọ̀ ní mo mẹ́rin. No, o mọ̀ ní mo mẹ́rin because there are a lot of things tó ṣe wípé ìwà òru ó yàtọ̀ sí ìwà ọ̀sán. Ó lè jẹ́ pé tí n bá jí lóru ń sìn, màá dìde láago kan lọ mu tíì àbí kí n lọ jẹun. Wà á ti mọ̀ yẹn ń pa mí. Ó lè jẹ́ pé mo ń harun. There are a lot of things tó yẹ pé you need to know about me tó yẹ pé o ò lè mọ̀ lọ́sàn-án nìkan. Ìwọ náà, you may have some attitude that I need to know. Mi ní láti sọ sọ́dọ̀ kí n tó mọ̀ wáyé. Ṣé èmi ò mọ̀ bóyá máa ọ̀run? Ṣé òbí sùn lọ́sàn-án tí mo bá wà níbẹ̀ tí mo bá ń dáná fún un? Come on now, come on. Besides, tá bá jọ ń sùn gan, tá jọ ń jí, kò mí ìpa máa mọ́ra wa tán. Ojoojúmọ́ náà làwọn máa fi mọ́ra wa. Wo, kò sí nǹkan tá a fẹ́ ṣe lóru tá a kì í ṣe lọ́sàn-án. Gbàgbé ẹ̀. Okay. Kí wá ní excuse ẹ lẹ́nu tí o fi fẹ́ sùn bí? My darling husband ti bẹ̀. Nínú ẹbí tí a wà o, àwa ò kí n súnlé ọkùnrin until tó bá ti sanwó orí wa. Ajeyegbemi ló ń di cab. Irọ́ ló ń pa. Èmi. Irọ́ ni. Last time tí mo wà pípẹ́ lọ́dọ̀ mọ̀ sí tí mo lọ tí wọ́n ti sọ wípé ṣé ó dọ̀la ni ṣé kí n tilẹ̀kùn o. Ọ̀rọ̀ Yorùbá lásán mà ni wọ́n mi ṣe. Ọ̀rọ̀ Yorùbá kọ́ àbí àwọn kankan kì í ṣe irú àwàdà yẹn. Èèyàn tó bá ti fún lọ́mọ tán náà máa ń sọ. Ta ló fún ẹ lọ́mọ? Wọ́n sì ti fún ẹ lọ́mọ. Wọ́n tọrọ ẹ. Bọ́bọ́, wá sanwó orí mi. Wá sanwó orí mi tó dáhùn ní máa sọ̀rọ̀ báyìí. Sanwó orí mi máa sùn lé. Kò lè. Okay, this is not nice. Sometimes orí ojú máa rọ̀, máa ló mú pílò. Láì sí pé mi ò ní ìyàwó. Má bínú, máa mú tí ìgbóná. Lálẹ́ yìí, èmi ń lọlé. As a matter of fact, we are wasting time. Ilẹ̀ tí ń ṣú jà máa lọ. But this is not fair. I'm sorry. Mama, don't clean it. Let's just do that. Okay. But my expect me to máa gbé lọ lé. Mo ṣe fẹ́ bí ẹ pé ṣe máa gbé mi lọ bí wàá ṣe Uber. Mi ò gbé. Wàá ṣe Uber fún. Ara ẹ̀ náà ń ṣe Uber. Mi ò dẹ̀ ní sanwó Uber yẹn. Irú ọkọ̀ wo ló máa jẹ́ yẹn? Oya. Òjọ́lá pé mo ti link card mi mọ́ account yẹn. Tó bá link ẹ̀ náà wàá sanwó. Mi ò ní sanwó. Ṣé bí wọ́n ló fẹ́ lọ? Bọ́bọ́ ó yá ṣe. Já lọ jàre, wálé ẹ̀ pọ̀. Oya, let's go. Ẹ̀bọ̀ máa ṣe Uber, máa ṣe bọ́tà yìí. Thanks, babe. Ẹni ọmọ bí mo ti ń bọ̀. Ó máa rò mí lẹ́jọ́ ibi mo dé dúró. Ẹni ọmọ bí mo là kọjá. Dáadáa o. Ó máa bá mi wíjọ́ ibi mo ń rìn lọ́wọ́lọ́wọ́. Ayé mà ṣòro. Ènìyàn burú. Ayé lè. Ojú la rí ọ̀rẹ́ ò
kúrò lọ́nà mi ò jẹ́ n kọjá. Àdáni lọ́wọ́ iṣẹ́ dúró, máma súnmọ́ ilé mi ò jìnnà rere. Arógóbògó jẹ́ àdìkú tasẹ̀rù ẹni tó fúyẹ́. Muse dínkù. Màmẹ́. Muse dínkù. Màmá Muse. Ẹ̀mí ló mọ̀ pé ọ. Èmi mọ̀ pé má béèrè mi ò ká. Ó yá ẹ ṣe bẹ̀rẹ̀ padà má lè bá yín kà. Kémi ó bẹ̀rẹ̀ padà. Ẹ nà ó. Ó ti gbọ́. Ṣé bàbá ní tanra wa jẹ? Muse, ó ń dójú tì mí. Ó tún dójú tì mí. Inú àwọn tó mọ̀ mí mọ̀ ẹ́. Màmá ìrọ́lẹ̀ ń pa ẹ mọ̀ mo ń múnú yín dùn lẹ́fẹ́ sọ. Mo ń jẹ́ kí inú yín máa dùn, mo ń jẹ́ káwọn èèyàn máa mọ̀ yín mọ̀ mí. Mo jẹ́ káwọn èèyàn máa pariwo yín, kọ́ máa pariwo yín, everybody ló mọ̀ yín. Mi ì dójú tì yín rọ́lẹ̀ ń pa jọ. Muse, ṣé o sì mọ ohun tó ń ṣe báyìí? Kí ni mi tún ṣe? Ṣé gbogbo eléyìí tó ń ṣe ìṣọ́tọ̀ sí ọ? Àdúrà tí ń gba ọjà àdúrà gbà. Irọ́ lẹ̀ ń pa màmá Muse, èmi tó yẹ pé tí n bá ń lọ everybody ló mọ lógò mi tó máa pariwo pé Muse o, èmi tó jẹ́ pé àwọn èèyàn ń fi mí tọrọ ọmọ pé àwọn náà fẹ́ bírú mi. Màmá ẹ̀ṣẹ́ mọ nǹkan tó sọ fún mi láàárọ̀ yìí, àníṣe lẹ́nìkan sọ fún mi wípé olú ọmọ ni mí. Olú ọmọ bíi ti báwo, ṣé wọ́n fẹ́ kí n máa lọ ta olú ni àbí kí ni ìtumọ̀ ẹ̀? Kò yé mi wá ń béèrè ibi tí mi ti máa rí olú tí mi máa tà. Ẹnìkan kàn sọ fún mi ni pé kí ló dé tí mi fẹ́ máa tún ta olú mọ́ta ara mi. Wọ́n sọ pé olú ọmọ ni irọ́ kò ń ṣe nǹkan tán mí nìyẹn, pé nǹkan tán sọ ni pé ọmọ tó bá ti jẹ́ olú ọmọ òun ló máa gbógun ìdílé ga. Ṣé mi ọmọ yẹn wá ni mi ń dojú tì? Ṣé mi ni mi ń dojú tì? Ọ̀dà kò jógo ìdílé lóòótọ́, àmọ́ èyí tó ń ṣe yìí òun kọ́ ni ó jádùá ọgbà. Ẹni tó bá fẹ́ jó lórí ilé tó fẹ́ jẹ́ ológun ọmọ, ṣé bó ṣe ń ṣe rádaràda yìí lólógun ọmọ ó máa ṣe. Àmọ́ mẹ́rin náà insult nìyẹn náà, mi ṣe rádaràda. Kí ni mi fi ń ṣe rádaràda? Ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mi ṣe ń sìn ṣe rádaràda lójọ lójú yín? Ó ṣe rádaràda làwọn ọmọ inú rẹ ọmọ tọ́jọ́ ọmọ sí ọ ni wọ́n kó gbogbo ẹ̀jọ́ ni wọ́n máa lù lọ́ máa jó láàrin wọn. Wọ́n máa jó káàkiri àdúgbò káàkiri ìlú ọ̀dà. Ẹ já sí. Yóò ní jẹ́mi ẹja kòtò. Mi ní pé kẹ já sí kòtò, ẹ já sí jọ. Ṣẹ̀rẹ́ àwọn ọmọ yẹn gangan làwọn máa wó mi. Ok, ẹ jẹ́ kí n béèrè kinní kan lọ́wọ́ yín. Ta lẹ rí táwọn ọmọ yẹn máa ń ṣe bẹ́ẹ̀ fún ládùúgbò? Ẹ ń gbà àwọn ọmọ yìí pọ́dọ̀ yọ̀ ni ọ. Màmẹ́, ṣe orúkọ tẹ pè mí sí yẹn, ṣe mọ̀ pé mi tún ti fẹ́ láìkẹ́. Mi máa fi kún orúkọ mi tí mi ń jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ yẹn. Vibes ni ló máa tún jẹ́, ó máa jẹ́ vibes ni. Muse Ndíkù Ọ̀dọ̀yọ̀, Muse Ndíkù. Gbẹ́gbẹ́gbẹ́ gbogbo ẹnu ẹ̀ sọ̀hún. Ṣé ọmọ tún mọ Ọ̀dọ̀yọ̀ ni? Ẹ̀yin kọ́ lẹ sọ fún mi sí ni. Èwo ni ṣó mọ̀ tún mọ Ọ̀dọ̀yọ̀? Ẹ wo màmá ẹ lọ sùn jọ mò ń bọ̀. Ń dójú tì mí. Màmá mi ń dójú tì yín bẹ́ẹ̀ ṣe é sí. Ẹ wo màmá ẹ yóò sọ̀rọ̀ bí ọmọ kékeré. Ẹ wá bẹnu jẹ́ dákun tó yẹ lọ. Ó ń dójú tì màmá ẹ̀yin kò dójú tì. Ẹ̀yin kò dójú tì mí. Ọ̀dà kí ni èyí tó dé sórí yìí? Nǹkan tó wà lórí mi, ẹ̀yin ò mọ lógò mi gangan nìyẹn. Bonnet náà máa ń pè bonnet. Ṣé mo tún mọ bonnet? Tí wọ́n fi tọ́ wà níbi ọkọ̀. Màmá ẹ̀ já sí olódò nìyí. Ẹ mọ̀ kọ́kọ́. Lógò mi ni ẹ ti máa ti yọ ọlọ́kan, àwọn ọmọ yẹn ti máa ń dá mi mọ̀ wá ti wò pé Muse Ndíkù ló ń bọ̀ yẹn o, èmi náà kàn máa fún wọn báyìí ni. Màmá ẹ̀ mò ń bọ̀, ẹ jẹ́ kí n jáde, mò ń bọ̀. Bó lọ́dà. Àwọn ọmọ wọn ń dúró dè mí. Ọmọ awokọ́ ọmọ ọgbẹ̀rì ni. Lọ́bì kankan lálẹ́ yìí. Màmá ẹ má bá aṣọ jẹ o, ẹ má bá aṣọ jẹ járe. Kò sí nǹkan kan táwọn ọmọ ọlọ́mọ fẹ́ ṣe. Tó ń bá rí mi sí wọn kàn máa wà ń bẹ̀ wọ́n máa ké ni. Kí ó jẹ́ wọn máa ké. Irọ́. Lọ́bì kankan o. Màmá ẹ̀ mo máa lọ o. Muse Ndíkù lọ́bì kankan o. Màmá ẹ̀ mo máa láìfi yín o. Jáde lọ́bì kankan lálẹ́ yìí. Màmá ẹ má ṣe bẹ́ẹ̀ náà, kí ni fẹ́ máa ṣe nu lẹ́sìn? Ṣẹ́yìn mo rí kọrin, ṣe máa kọrin fún mi. Ó yá ẹ kọrin fún mi. Lọ́ máa jẹ́ ìkọrin ìbàdàn. So ẹ ní kọrin fún mi, àwọn ọmọ ọlọ́mọ tó wá dúró tó máa kọrin fún mi, wọn ò ní rí mi ṣọ́ máa wá sùn, àwọn ọmọ máa ké àbí. Màmá ẹ̀ mò ń bọ̀. Wọ́n ní kó máa lọ bí. Màmá ẹ̀ inú máa bí mi sí yín o, mo dẹ̀ ń bá yín ṣe lórí, mo dẹ̀ ń sọ látẹ̀kọ́ ẹ̀dẹ̀ sọ pé kí n má lọ. Tí mo bá lọ sí mo bá ṣeré, tí mo bá wà nílé tí mo bá yín ṣeré, ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi ni, ṣé ẹ ní iṣẹ́ tẹ́ fẹ́ gbé fún mi ni, ẹ̀dẹ̀ sọ pé kí n má lọ, ẹ wọ ẹ fi mílẹ̀ jà.
sì sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nìkan ti sọ bẹ́ẹ̀ o wọ́n ti sọ bẹ́ẹ̀ o. Mami yẹn ti ta mi. Aláni ntí ẹ̀ ńlá tó bá. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mami, tẹ́ni àkísà ń tàtọ̀. Nani, òun wá nílà nani o. Mo máa ṣe gìtà nẹ́ni èpògi. Mami, etí mi ti kún. Àwọn ará àdúgbò ń sọ̀rọ̀ nípa ìwà ìbìkítà yín sí àwọn ọmọ tẹ́ bí. Mami, a ti tó ọjọ́ 6 báyìí tàti ń wá Adisa ò wálé táwọn òbí tó wà. Mami, ẹ̀ ṣe kankan sí i. Mami, kí ló dé? Kí ló dé? Kejì, ó kàn ń rò pé mo dákẹ́ ni. Ìdákẹ́. Wọ́n náà wọ́n ní sí mo fẹ́ béèrè kan lọ́wọ́ yìí. Ó dá mi lóhùn. Ṣé wà mí ò dáa ni? Mami, èmi náà ti mọ̀ wípé tí mo bá bá yín sọ̀rọ̀ yìí, tí mo béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín, ẹ máa tẹ́wọ́ pẹ́ ni. Ẹ ní sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ṣẹ́rí, ìgbà tí mò ń bọ̀ bí báyìí, mo lérò láti wá bá yín dúró sílé fún bí ọjọ́ 3 kí n tó tún padà ni. But nísìnyí ó tún dọdún tẹ́ bá tó rí mi. Ṣé wà mí ò dáa? Àbúrò mi mo máa rí ọ. Àǹtí mi, ọ̀rọ̀ ọmọ wọn ló gbé mi wá. Mo rẹ́ni kejì sọ̀rọ̀ ilẹ̀ kún. Àǹtí mi, ṣé kí n má tàn yín? Ìgbìyànjú yóò tó lórí ọmọ. Bíi ti báwo? Àǹtí mi kò tó rárá. Eré yín ò tó. Kò tó pàápàá lórí ọmọ wọn. Ẹ dákun. Mo ti mọ̀ yìí pé kejì ó ti wá rojọ́ ọ̀bẹ̀rí fún ọ. Ìwọ náà wàá múra kankan. Kí ló tún fẹ́ kí n ṣe o? Torí ìwọ̀n gbìyànjú tí mo ní mò ń ṣe. Ìgbìyànjú wo ni wọ́n tún fẹ́ kí n ṣe o? Àbí wọ́n fẹ́ sọ mí di àìtalẹ̀ tí ikú torí ọmọ? Kí ni wọ́n tún fẹ́ kí n ṣe? Iléèwé wọn ò dúró. Wọ́n sì ń jẹ gbogbo oúnjẹ oríṣiríṣi lọ́wọ́ àlé. Tó ti yé yín? Àti gba bàbá wọn sì ti kú ni. Kò sí olùrànlọ́wọ́ kankan tí mo rí. Táwọn náà sì mọ̀ tó hàn sí wọn. Àǹtí mi, ṣé kí n má parọ́ fún yín? Ọ̀rọ̀ ọmọ kọjá kí náà fẹ́ jẹ kí náà fẹ́ mu. Ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣọ̀rọ̀ oúnjẹ rárá. Mo lérè yín ò tó lórí àwọn ọmọ wọ̀nyí. Wọ́n dàbí pé Yorùbá rẹ̀ ti ń yé mi bọ̀. N ò fi yún kọ́ mi, èmi ò lè yọjú kà. Àbí bí ẹ ń lọ kọ́nu, n ò lè tójú bọlé o, n ò fi kọ́ mi. Èmi sì ń gbìyànjú. Bẹ́ẹ̀ ni, mo gbìyànjú. Ẹ wá wò ó. Béèyàn bá yìn mí, n ó yìnra mi. Kí ló dé? Àǹtí mi, ṣe fẹ́ gbọ́. Gbogbo abiyamọ ló fẹ́ jèrè ọmọ lóòótọ́. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé ṣé gbogbo abiyamọ ló hùwà kan fẹ́ jèrè ọmọ? Èmi ó jèrè ọmọ ń tèmi. Èmi ó jèrè àwọn ọmọ tèmi. Gbogbo ara máa jèrè wọn. Ẹ wò ó. Béèyàn bá yìn mí, n ó yìnra mi. Àǹtí mi, ṣe fẹ́ gbọ́. Tí ọmọ ìyá méjì bá wọlé, tán bá rẹ́rìn bọ́ síta, wọn ò bára wọn ṣe òótọ́ ọ̀rọ̀ tó wà náà rẹ̀ mo wá bá yín sọ o. Ìgbìyànjú yóò tó pàápàá lórí ọmọ wọn náà. Mi ìbá tìjà wà. Ṣé mi náà di yín mú ẹni? N ò dín wọn pọ́ǹtì eyín sí ọlá báyìí débi pé bóyá ó ti dìjà nu. Ìbọn wá bá mi sọ̀rọ̀ ara mi ni. Ṣé yóò dìrọ̀lẹ́ o tó lọ àbí báwo? Èmi ń lọ sí ìpàdé. Owó àjọ wọn ò tiẹ̀ mọ bí mo kó sí. Ó ti pò mí nú pọ̀. Ó pò mí nú pọ̀ o. Ẹ gbà mí, ọ̀rọ̀ ẹ̀ àbó mi. Kunle, so gbogbo ọ̀rọ̀ tí mo sọ látẹ̀kùn ò fèsì. Kí ló ń ṣe ẹ́ gan? Àsọ̀rọ̀ ó ṣò pé mind ò sí bí báyìí o. Is there anything bothering your mind? Ọ̀rọ̀ kejì ni.
She's not making me happy. Ìyẹn fiancé ẹ̀kọ́ yẹn. And why is she not making you happy? O ní believe pé ìgbà tí mo ti ń fẹ́ Kejì tá ti ń fẹ́ra Kejì ò sùn lé mi ni. Tí Kejì bá di 1 a.m. nílé mi lóru ó máa sọ fún mi pé òun fẹ́ lọlé. Tí bá ti ń wọ ọ̀nà tí mo fẹ́ fi convince ẹ pé okay má lọ náà ó wà risky ibi tó le tó ìgbà tó ń protest Kejì sì find way ẹ lọlé bí gbòòrò ṣe dàrú tó dé pé ogun ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn ó find way ẹ. So kí ni yẹn fún mi kọ́ sá I don't know what she's trying to hide. I don't know. That's very, very bad. Wá àwọn òbí méjèèjì ti mọ̀ pé ìwọ lọkọ àfẹ́sọ́nà ẹ̀ náà. So why tí o fi ní lè sùn? Nǹkan tí mi gan rò nìyẹn. I think something is fishy. Fishy? Àbí wọ́n ní orò ìdílé pé kò gbọdọ̀ sún ilé ọkùnrin di tó bá tó marry ni? No, there's nothing like that. Mo mọ́lé wọn dáadáa. Nígbà tí wọ́n ṣe é máa ń sọ̀rọ̀ náà. Kò sí nǹkan tó jọ. Why tí o fi wá nílé sùn náà? Wọ́n tẹ́ pé à ń pàdé ọmọ gan-an lọ́jọ́ yẹn gangan ọmọ máa súnlé ká tó máa sọ pé ọmọ tó fẹ́ sílé. I wonder o. A nígbà protest Kejì wá find way tó pé ìgboro dàrú sójà wá everywhere. Ó tún risk life ẹ̀. Ó risk life ẹ̀ mo sọ pé tí ẹ̀ sùn ó ní no bá fi kún lọlé. So ìgbà tó ṣẹlẹ̀ nígbà protest yẹn ló jẹ́ ó wá fún mi kọ́sán pé yes there's more to this. Why tí o fi nílé sùn náà? Wá Kunle má yẹn parọ́ fún yín. You need to make sure she sleeps by all means. Kò ṣòro tí wàá máa rògbòn ṣe you know what to do brother. Mo fẹ́ yàwó kò ní sùn lébi kí láwọn fẹ́ra fún. What nonsense. A máa ti ṣoríire kẹ̀. Mọ́tò tuntun níwájú ilé wa. Ẹ máa gbà mí kẹ̀, a máa ti ṣoríire kẹ̀. Mọ́tò tuntun níwájú ilé mọ́mì mi. Ta ló wà ní mọ́tò? Mi dẹ̀ lọ́ọ̀ setback yìí o. Ó lè jẹ́ pọ́n lè fún mi. Láìkẹ́ ní máa mú o. Mo ṣe gbọ́ mú setback yìí sí. Kí ni wọ́n ní mú nǹkan tí mo láìpẹ́? Kò mà fọ́kẹ̀. Ìgbà tí ò fọ́ ń sin nǹkan èmi dẹ̀ fẹ́ mú setback tí mi like. Mo bá mi ṣe fẹ́ sí. O ṣé ò ní fọ́ rárá ni? Èmi fẹ́ fọjọ́. Mo fẹ́ mú kọ̀tìmọ́lá. Kọ̀tìmọ́lá gbọ́. Kọ̀tìmọ́lá ti gbà. Fẹ́ mú kọ̀tìmọ́lá. Ẹ máa tọ́jú kọfà. Ẹ máa tọ́jú kọfà. A ní mo fẹ́ mú. Mo láti kọ́ ti fẹ́ mú. Mi ní mo bá ti. Ẹ̀gbọ́n mi kí lè ṣe yìí? Kí lè lè? Má ti fọ́. Ẹ ti kọ̀ jù. Ẹ ti rìn dídùn ó máa ti fọ́ ṣé ìkọ́ lè ńlá nǹkan mọ́ sí i. Èmi fẹ́ mú báàtì mi láìkì ni. Ọmọ náà mi torí báàgì lè ṣe fọwọ́ ìsìnkú. Ẹnà ṣé ìwọ náà rẹ̀ àwọn náà. Ẹ̀gbọ́n mi ẹ ti kọ̀ jù. Bọ́dà mi. Àwọn tó máa ń kọ iná máa ń lò máa kọ́ síbi tó fọ̀ síbi. Kí ni mọ́mí ṣe? Mọ́mí ti rí ó ti ṣì rí gbàtọ̀ lóyún yìí. Ṣé mẹ́ni tó ní mọ́tò yìí? Ta ló ní mọ́tò? Ẹ mọ̀. Èmi ì mọ̀. Sójà láti dárò. Ìgbà náà nǹkan kí ni sójà máa ṣe fún wa? Sójà máa ń ná yẹyẹ bàjẹ́. Ewo efi ekuku. Sójà máa nà mí. Ó máa ná yẹyẹ bàjẹ́. Kó bá a kún ẹ o. Èmi ò fẹ́ wàhálà o, kó bá a kún ẹ o. Owó mi ti fi báàgì wọn lẹ̀ síbẹ̀. Kí sójà kan máa lọ nà mí, mi ì jí báàgì o. Kọ́ ya nà má mi pa. Kí ni? Èmi lè dúró. Èmi rìn díjẹ́ mi máa wá dúró kí sójà máa nà mí ni ìwọ náà máa sá lọ ṣe ti bọ́ jẹ́ kàn nà má mi. Ẹ̀gbọ́n mi! Ẹ̀gbọ́n mi! Bọ́dà yìí rí di. Mami! 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 Ẹ̀gbọ́n. Ó ti ẹ̀gbọ́n ṣe rí àtìkó ni mo ti wá
Nǹkan tó gbé mi délé Ọ̀yọ́ mi ò mọ̀. Mi wá mọ̀ bóyá ẹ lè rí change díẹ̀ fún mi kí n padà lọ s'Èkó. Sẹ́rí. Níbi tẹ́ ẹ bá dé òun, ẹ ti gbé gbági o. Gidi. Ṣẹ́rí àwọn tẹ́ ń wò yìí, onílù ni wá. Bẹ́ẹ̀ni. Ẹ sì ṣe ń wò wá yìí, a máa ń lùlù kiri ni. Ṣé rí owó tá a fi d'Abẹ́òkúta tá a ń lọ àti rí. Àti ìmọ̀ bí tá a ti rí ọ̀nà fún mi lówó. Lẹ́yìn tá a ti ra ẹ̀kọ́ àtọ̀lẹ̀ fún yín. Kí lẹ tún wá fẹ́? Ó dayá tún wá, ó dárìn ká, ó dárìn rá. Ẹni ẹ lọ sí Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Ẹ wá ń wọ́wọ́ mọ́tò. Ṣẹ̀ṣẹ̀ láfẹ̀rẹ̀ l'Abẹ́òkúta yìí. Ẹ̀gbọ́n, a lè jọ lọ Abẹ́òkúta ò jìnnà. A máa gba agboolé ságboolé, a máa d'Abẹ́òkúta ẹ̀gbọ́n. A gba agboolé ságboolé. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n. Kòkò orin lára yẹn. Owó mi ìrò bóyá àwọn ọkùnrin já o. Orí dẹ̀ ń ta yín. Orí ń ta yín. Ó jẹ́ lọ, wọ́n jọ fi sí wọ́n dára. Ẹ̀gbọ́n, ẹ ṣàánú mi. Mi ò rẹ̀ pé mo lè kó mọ́ because kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́. Kí ló fẹ́ kí n jókòó tì? Kí wá ní ìtumọ̀ nǹkan tó ń sọ, ó fẹ́ fi mí lẹ̀. Mi ò fi ẹ́ lẹ̀. Mo kàn try láti sọ fún ẹni pé tí owó bá ti wà lọ́wọ́ ẹ̀, a máa continue relationship. Àwọn ò lè ṣe bẹ́ẹ̀ fún mi náà, àwọn ibi táwa ni mo fẹ́ lọ bá. Owó tí ò sí lé ni owó yìí máa dé lọ́la náà. Ṣé wo gbọ́n pé ìfẹ́ láìsí owó òkú ni? O wá expect pé kí n jókòó tiẹ̀. Kò sífẹ̀ẹ́ mọ́ náà nìyẹn. Ó mọ̀ pé normal náà tẹ́lẹ̀, ó máa ń fẹ́ ṣe lórí. Ó ń ṣerú mi ló yẹ kí n jókòó tiẹ̀ pé kí n máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Bó tó rí owó tí mo rí gbà lọ́wọ́ ẹ̀. Ní ti báyìí sẹ́, ó lóore owó lọ́wọ́ mọ́ ẹ̀. Kí ló mú kí n wá jókòó tì? Kí wá ní ìtumọ̀ ó máa ń fẹ́ sí ẹ lórí, ó máa ń fẹ́ sí mi lórí. Kí ni nǹkan tó máa ń fẹ́ sí mi lórí? Ìfẹ́ náà kọ́ ló máa ń fẹ́ wá sórí mi ni. Ìfẹ́ tí ò sówó mọ́. Owó ìmàdé. Ẹ ṣe bí àwọn màmá tí mo máa ń kó wọn, àwọn kan náà ti broke ní tí wọ́n lówó nulé mọ́. Ẹ ṣe mo wá lọ́wọ́ lásán báyìí torí mi mo wálé nísìn. Òun sọ fún mi pé kò sífẹ̀ẹ́ mọ́. O láwọn àbúrò tán ní owó lọ́wọ́ àbí tó ń gbé pọ́ọ̀sì wọn sí tó lè rú. Gbogbo ẹ̀ náà ni mi máa ń wò tí mi máa ń fẹ́ kó. Àbúrò mi kẹ̀dẹ̀rẹ́ mi mọ̀ bóyá ó ti rí pé mi máa ń kówó òun ni kò kówó síbẹ̀ mọ́. Mi ò lè ṣe mọ́ bóyá kó wá ṣẹ́kún ṣe ọwọ́ ẹ̀ mi ò lè kóòpù mọ́ bóyá kó má bínú. Wàá dẹ̀ wá ṣẹ́kún ṣe apá ẹ̀. Ṣé lóòótọ́ nìkan tó máa ń sọ pẹ̀lú ẹ̀yin obìnrin ni pé tí ò bá ti sówó kò sífẹ̀ẹ́. Ìfẹ́ láìsí owó kú ni náà. Kí ni kí n jókòó tí ṣé kí n máa wẹ̀ lójú ni àbí kí ni? Kí ni kó jókòó tí báwo ṣe bẹ́yìn obìnrin náà lè máa sọ pé kẹ́nì kankan má lè yín nídìí ẹrù yín, ìdí ẹrù yín lè máa kú sí o, ṣe bẹ́rù ẹ̀ náà ni. Ta ló lẹ́rù wèrè tí ò sówó ń bẹ̀? Kò sówó ń bí ẹrù náà náà. Bóyá kó wá ṣẹ́kúnṣẹ́. Bóyá ká ṣe báyìí ń gbà yẹn ò dẹ̀ bá mi wáṣẹ́, bóyá kó bá mi wáṣẹ́ tí mo máa ṣe mo dẹ̀ máa kówó yẹn fún ẹ. Ibẹ̀ wáṣẹ́ kò sí wà lọ́rẹ́ mi kan wà lóyìnbó ó ń gbé fridge tó bá gbé fridge bí ẹ̀mejì àbẹ́mẹ́ta yìí tó bá pa mí tó bá ti ń kó fún mi kò sí wàhálà. Èmi ò lè gbé fridge o, màá máa gbé fridge ọrùn mi máa ro mi. Èmi ò lọ́rùn ẹ̀rù, èmi ò gbé fridge, mi ì gbé fridge ọ. Ẹ tó bá ti lówó pè mí. Ọmọ má ṣe báyìí, má lọ. Ta ni mo fẹ́ lọ bá ń sìn? Ta ni mo fẹ́ lọ máa sọ fún mi? Kí ló wẹ̀ sí pé kí mi gan jókòó tí ọkàn ṣe máa lọ. Má fi mí lẹ̀ lọ́nà, don't leave me. Tó bá fi mí lẹ̀ sí ta ni mo fẹ́ lọ bá? Ta ló fẹ́ lọ bá? Ló kàn ṣe máa lọ kò sówó kankan lọ́wọ́ ẹ̀ ò dẹ̀ lè ṣiṣẹ́. Wo tó bá ti lówó lọ́wọ́ kó fẹ́. O lè fi mí lẹ̀ kó lọ, kò sẹ́ni tẹ́mi fẹ́ lọ bá o. Kò sẹ́ni tẹ́mi fẹ́ lọ bá. Don't leave me now, don't leave me. Jókòó náà ká sọ̀rọ̀. Jókòó. Tó bá ti lówó pè mí. Jìnnà rere, alátakò ire máa yá lọ́dẹ̀ mi, olùdènà ire má dí mi lọ́wọ́, má má dínà ayọ̀ mi ò ṣògo. Ayé máa láyé wọ́n ṣòro. Báwo wá ni mọ́mí? Okay o, gbogbo ọlọ́run okay. Àwọn àìtí ìrádìí sọ̀rọ̀. Kò yẹ kí ọ̀rọ̀ Àdìsá máa bọ́dà ẹ̀ náà. Àdìsá ò ṣe máa rin irú rìn tó rìn náà. So ó máa padà wálé, kò yẹ kí yẹn bọ́dà ẹ̀ àtọ̀. Bọ́dà tètè ń pupa bóńdè lọ́rùn. Ó
oníkálukú àbí tiẹ̀ lára. Ìgbà tó yẹ pé ìyá wa gan wọn ò káràmásìkì ọ̀rọ̀ wa. Wọn ò sáré àsápajúdé lórí ọ̀rọ̀ yìí kí wà ń tèmi. Okay, kí ló máa jẹ? Wọ́n. Èmi má pọ̀ tí ń kọjá mú ní kíkọ yọjú sí ẹ̀mí ní pẹ́ máa lọ. Okay, tó bá ṣe tán àti lọ kó jẹ́ kí n mọ̀. Tún tẹ́ni à ń fò sí tẹ́ni obìnrin tún ní a ò bá òun gbọ́mọ aláǹtakùn takùn sí ìsásùn ó takùn sínú ọbẹ̀ òṣì bíbọ́lùdé dúró kíkà ló kúkú wí bó dúró kíkà bó dúró kí ìkà òní kó má má ṣe. Ìdí tí mo ṣe fẹ́ súnlé ẹ̀ òun kan lórí yìí. Àti bí ọdún mẹ́sàn-án ni mo ti máa kí ní ipò ìdẹ́wọ̀n kan tí máa ṣe sí. Kí n tó sùn rárá bẹ́ẹ̀ mo ti tọ́ sílé. Mo ti gbìyànjú mi rí kọ̀kọ́ ṣe sí. Kò yẹ kó pa nǹkan tó túbọ̀ ìmúra. Àwọn Yorùbá pa òwe kan. Wọ́n ní àìtètè lè sọ̀rọ̀ báyìí. Ó lè bẹ̀rẹ̀ orí burúkú, Ọlọ́run ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Àìsàn dẹ̀ ní bùnmi mọ́ra kí n pa ẹ́. But in this case, ó bó mọ́ra, ó dójú tì ẹ́ ní náà. Wá dé sọ síta, ọwọ́ tó bá ń dunni, èyí ó fi pamọ́ sí abẹ́ aṣọ. Wá sọ síta ní káyé lè bá ẹ fi oògùn tó máa wọ ọwọ́ yẹn sàn fún ẹ. Ṣé wo ò sọ fún mọ́mí mi? Mo sọ fún mi, mo sọ. Wọ́n ní pé ó kàn wá ní ikú wa tó lọ. Wọ́n ní ní kí n máa ṣàdúrà, báwo náà máa ṣàdúrà. Mo sọ fún wọn. Mọ́mí ò lè sọ bẹ́ẹ̀. Mọ́mí tèmi mo lè sọ fún ẹ wípé ó kàn wá ní kó máa lọ. Because ó yẹ kí mọ́mí gan mọ̀ wípé ojúlọ́lá kan fi ń ṣọ́rí. Ìra ò fẹ́ kòkòrò òde náà. Bí àwọn àgbà ṣe máa ń sọ wípé ara gbé nílé ayé tá a wáyé. It's okay. It's okay. It's okay. Ìgbà tí mo sọ pé mo nífẹ̀ẹ́, mi ò forí ahọ́n sọ. Ó nífẹ̀ẹ́ tọkàntọkàn ní with all your situation, nǹkan tó ń dojúkọ ẹ̀. A jọ ń go through ẹ̀ ni. Mo dẹ̀ máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. We'll be fine. We'll be fine. We'll be fine. It's okay. It's okay. It's okay. Ṣé Abẹ́òkúta la wà yìí? Bẹ́ẹ̀ ni Abẹ́òkúta la wà yìí. Kútọ̀ ni ẹ bẹ́ẹ̀. Gbogbo ogun tó tẹ̀lé yín débí kó já kó di ìtẹ̀ mọ́lẹ̀. Àmín. Ó yá gbogbo ogun tó tẹ̀lé yín ọ̀rọ̀ kó di ìtẹ̀ mọ́lẹ̀. Àmín. Gbogbo agbára tá àrùn Kristi tí a kò rí. Èyí tó ń lẹ̀ mọ́ yín káàkiri orúkọ Jésù ó yá kó di ìtẹ̀ mọ́lẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ká hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ẹ jókòó. Tí kì í tọpẹ́ lómi tẹríba fún afẹ́fẹ́ lóko. Tẹríba lórúkọ Jésù.
ìrọ́jọmọ́ gbogbo ogun tó bá yín débi báyìí lórúkọ Ọlọ́run ọ̀ṣọ́fọ́ máa di ìtẹ̀ mọ́lẹ̀. Àmín. Kí n tó tẹ̀síwájú ìyá tó bí yín lọ́mọ ńkọ́. yóò. wọ́n wà. wọ́n sì wà láàyè. Bẹ́ẹ̀ni. kí ọ̀rọ̀ ẹ̀ tó lè níyànjú àfi tí ìyá yín bá tẹ̀lé yín débi. yóò ìrọ́jọmọ́. tó o máa débí mi lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà. Yóò. Mami. Èmi àti Kunle lọ sí ilé ìjọsìn kan. Sọ̀rọ̀ sókè. Èmi àti Kunle a lọ sí ilé ìjọsìn. Wọ́n wá ní pé kí n sọ fún yín pé kí ẹ yọjú sáwọn wòlíì tó wà níbẹ̀. Jíjì. Ma. Wòlíì ìhùn lọ sọ báwọn. Bẹ́ẹ̀ni. Kejì. Ma. Kejì. Ma. Tí n sì ń bọ́ sọ̀rọ̀. Tí ń bọ́ sọ̀rọ̀. Tí mo pè ọ́ ṣàkíyèsí pé yíyọjúlé ọ̀dà káyẹn máa yọjúlé ká. Ọlọ́run wa tá à ń pè ń dá wa lóhùn. Kò sígbà tí ò lè dá yẹn lóhùn. Àdúrà tá ń gbà nù ilé wa lẹ́nu ara wa yóò gbà. Mo ní ẹ má yọjúlé ká. Ibi yíyọjúlé ká ká máa yọjú fòfòfòfòfò. Mo tí èṣe tèèyàn wọn ò gbélé lọ́wọ́. Mo sì sọ fún un. Èmi ìyá rẹ̀ ó yẹ kó wà òkọ́ṣe mi o. Èmi ò lè yọjúlé ká o. Mami, kí lẹ̀ ń sọ lẹ́nu tó ń dùn náà? Kí ni nǹkan tẹ́ ń sọ tó ń dùn? Ṣé church wa jẹ́ ibi tí ò dá mi? Ṣé bọ́lọ́run la fẹ́ lọ gbàdúrà sí? Ṣé bàdúrà la fẹ́ lọ gbà? Kí lẹ̀ ń sọ? Ẹ wá sọ pé ẹ lọ mò ń tójú bọlé. Mò ń tójú bọlé, kí ni ìtumọ̀ gbogbo yẹn? Mami, ẹ máa lọ o. Ẹ máa lọ. Sórù mi ni àbọ̀ wọ̀. Tí máa rù yín máa rù yín, bó jẹ́ wíwọ́ ni màá wọ́ yín, bó jẹ́ kí n fokùn sí lọ́rùn ni màá fi sí. Ẹ máa lọ. Ẹ lọ ṣoṣù ká. Ẹ máa lọ, màmí. Ẹ máa lọ. Sáà máa jàtọ̀ pé mi lóhùn. Ẹ máa lọ. ọkọ̀ ti pa bọ̀dá. Ọkọ̀ pa tani? Tani? Ọkọ̀ pa. Yéè! Mo kú ọ! Mo kú ọ! Mo kú ọ! Mo kú ọ! Mo dáràn. Màámi ẹ ń sunkún, ẹ̀yin ń sunkún. Omi lè jábọ́ lójú ẹ̀yin torí ọmọ màámi. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí? Ọjọ́ ẹkún yín ò tí ì dé. Ẹ sì máa sun ẹkún tó jẹ́ wípé ẹ ní rí ẹnì kankan rẹ̀ yín lẹ́kún. Ṣé bẹ́ẹ̀ yín ni? Ẹ wò ó, ẹnì kan lọ́jọ́ ẹkún yìí o. Ṣé pẹ́ lè ké? Ìgbà tí mò ń bá yín sọ, tí mò ń sọ pé màámi ẹ mójútó ọ̀rọ̀ ọmọ yín, ẹ dá mi lóhùn. Níṣẹ̀yìn wá sunkún. Ọmọ mẹ́ta, ó ti di méjì. Ta ló mọ̀ bóyá nínú àwa méjì náà a máa tó pẹ́ yọkọ̀. Ṣé ni kó tó wá kọ èmi o? Kó tó kọ èmi o, èmi máa kúrò nílé ìfún yín. Ṣé ti gbọ́? Èmi kúrò lé mi ò gbé. Kí ni? Kejì má ṣe báyìí. Má ṣe báyìí. Kò wù èmi náà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí. Bọ́lọ́hun dá májẹ̀mú yìí pé kí n máa fojú sunkún ọmọ. Kò wù èmi náà. Kò wù mí. Má fẹ́mi nìkan lẹ̀. Kí ni? Bó lọ́dà báyìí. Kí ló kàn yín pẹ̀lú ibi tí mo lọ? Sọ́dọ̀ ẹ máa wá bá mi bẹ̀. Kí ló kàn yín màmí? Ṣé rí inú ilé yìí mo filẹ̀ fún yín kẹ́ máa dágbé. Kó tó dín pé máa fi èmi dájọ́. Ẹ ṣáà ti pẹ̀gbọ́n mi. Ẹ ti fi wọ́n dájọ́. Kó tó wá kọ èmi o, èmi kejì o, mo máa kúrò nílé fún yín. Àdìsálé ilé yìí sìn màmí. Ìjọ́ wo la rí gbẹ̀yìn? Àti ṣá ti lọ, ó ti ṣán lọ láti jọ. Ẹ ṣe kọ́kọ́ sí. Ta ló tiẹ̀ mọ̀ bóyá ẹ ti fi dájọ́? Ta ló mọ̀ bóyá ẹ ti pàdé sádánù? Ta ló mọ̀? Kó tó wá kọ èmi o. Èmi tí mo jẹ́ obìnrin láàrin wọn, kó tó kọ́ mi máa kúrò nílé fún yín màmí. Máa kúrò nílé fún yín. Àdìsá gbafẹ́fẹ́ lọ ni yóò padà.
kéjì mi kájọ wà nù ilé. Ẹ̀yin àti ta ni èmi akéjì yín èmi akéjì àjẹnu ilé nígbà tí mò ń sọ ṣé gbọ́. Mami kí lè ṣe sí yàtọ̀ sí pé kò máa jókòó sínú ilé kí lè ṣe sọ́rọ̀ Àdìsá. Mami kí lè ṣe sí. Ẹ ṣàbíamọ o. Mami ẹ kì í ṣe abíamọ. Ẹ kì í ṣe abíamọ kò dẹ̀ yẹ kẹ́ ẹ sunkún. Kí lè ṣe sọ́rọ̀ Àdìsá. Kéjì. Kí ni? Èmi làjẹ́. Àjẹ́ ni yín. Ẹlẹ́dàá èmi ló pè lájẹ́. Àjẹ́ ni yín. Mami àjẹ́ ni yín. Ọmọ mẹ́ta kí kọ́kọ́ ní wa ká má ní lárí. Àjẹ́ ni yín. Ẹ wá ní kì í ṣàjẹ́ ti fi wá dájọ́ tán. Tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ló dé? Kí ló dé màámi ẹ màtìgbà tí mo ti sọ fún yín pé wọ́n ní pé kẹ́ wá sílé ìjọsìn pé ká wá gbàdúrà. Kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ lọ màámi kí ló dé? Ṣó fẹ́ pa yín jẹ ni? Ṣó fẹ́ pa yín jẹ ní ṣọ́ọ̀ṣì ni? Tó bá tiẹ̀ wá fẹ́ pa yín jẹ màámi kí ló dé tẹ́ lè kú? Kí ló dé lè kú torí ọmọ? Ṣé bọ́rọ̀ ọmọ ni? Ẹ ti ráwọn òbí tó kú fẹ̀mí wọn lẹ̀. Tọkàntọkàn tó fẹ̀mí wọn lẹ̀ fáwọn ọmọ sódà àwọn ọmọ wọn máa gbélé ayé. Kí n kú. Ẹ kú màámi àìkú yín kí lẹ̀ ń ṣe? Ẹ kú. Ẹ̀yin wà láyé kémi ó kú. Ẹ̀yin ọmọ ìyá ẹ̀ mọ ohun tí ń ṣe fún yín. Orí kébi má pa yín ni. Oúnjẹ tarí tó Kúnlé ebi torí tiyín ni. Oúnjẹ jẹ́ pàtàkì lára. Oúnjẹ ló fi ṣe yín ẹ má jẹ́ kí n ṣe ọ̀rọ̀ sọ o. Ẹ má jẹ́ kí n ṣe ọ̀rọ̀ ṣé wá rí ọ̀rọ̀ oúnjẹ yẹn. Ẹ jẹ́ kí n máa lọ. Ó tẹ́ mi lọ́rùn kí ebi pa mí kú ju kí ẹ̀yin tẹ́ bí mi tẹ́ jẹ̀dẹ̀ lé mi lórí kẹ́ pa mí lọ. Kéjì oúnjẹ máa kúnnú ilé tá a jọ jẹ. Ọmọ dáràn o Ẹlẹ́dàá mi èmi ọkọ kú ọmọ mọ bọ lọhùn dá má jẹ múrú ẹ o. Kéjì mo ti wà lọ́dọ̀ mọ́mì báyìí o mo dẹ̀ wà ní spíkà àwọn náà ń gbọ́ nǹkan tó ń sọ. Mami ò ní gbọ́ ọ even wọ́n ti sọ mí lẹ́nu. Má write mọ́mì off èmi ni mo fẹ́ bá wọn sọ mọ́mì máa gbọ́ sí mi lẹ́nu nígbà tí ò ń ṣe pé àwọn ọlọ́dẹ̀jẹ̀ lé mi lórí mi ì lè bá wọn sọ̀rọ̀ tì náà ìwọ fọkùn ẹ balẹ̀ àwọn náà ń gbọ́ gbogbo bí mo yẹn ń sọ̀rọ̀ yìí wọ́n wà ń bí báyìí má bá wọn sọ wọn á gbọ́ lọ́wọ́ kan ṣáfẹ́ máa sá fún wọn ni. Okay. Má worry later. All right. Okay. Ẹ kú jókòó ma. Ẹ káàbọ̀. Yes ma. Ẹ pẹ́ fún wa o. Ẹ jẹ́ wọn mọ pẹ́pẹ́ o. Ẹni tó bá wálé ẹ̀ lè dàgbà. Àmín. Mi ti bẹ̀rẹ̀ àdúrà ẹ ti ń ṣàmì. Bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà kámi ọmọ àtẹ̀lé ni. Ẹ jẹ́ kí n fìyẹn sílẹ̀. Kéjì ló ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Ó dẹ̀ ń bè mí náà nú jẹ́. Ṣé mo ṣe ẹni. Ẹ ṣe màmí Àdìsá ni lórí ọ̀rọ̀ Àdìsá yìí ni ṣé bá a ṣe rádìsá yìí dùn wọ́n yẹn náà ni abiyamọ kì í jókòó tẹ́tẹ́rẹ́ mà ẹ wo bẹ ṣe jókòó ẹ tún fẹ̀yìntì ó rọǹgì àràdìsá ẹ jókòó tẹ́tẹ́rẹ́ ẹ ṣe nǹkan kan sí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ Àdìsá láàrí mọ́ yìí tó dẹ̀ ṣe àìsí lọ́jọ́ sí náà ńgbà tó wà láyé náà kò jọ nǹkan téèyàn ń tọrọ ọkú fún bí arìndìndìndìn ló ṣe ń ṣe gbogbo nǹkan báyìí náà ó ń jẹ́ kéèyàn máa wò pé ẹ ti jókòó jù gẹ́gẹ́ bí abiyamọ ẹ jọ̀ọ́ máa ẹ bá mi wá nǹkan ṣe ṣe jẹ́ ká rádìsá Ọlọ́run á fún wa rí. Àmín ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ mo kúkú tẹ́tí gbọ́. Kí lẹ máa wá ṣe sí báyìí. Ọ̀kàrẹ̀ ìyá ọkọ mi mo dúpẹ́ gbogbo ohun tó sọ pátápátá etí mi ò di etí inú báyìí lè yòó lò bí tiẹ̀ ṣe pé bí n bá tiẹ̀ fẹ́ gbọ́ tí ì ṣe pé mi ni mo dẹ̀jẹ̀ lé ọ lórí mo gbọ́dọ̀ gbọ́ gbọ́dọ̀ gbọ́ ẹ ṣeun ẹ kó àtúnṣe a sì wá mọ̀ pé ń bọ̀ àbágbómi ọkà lé náà. ẹ wo jẹ́ kí mi máa lọ mo kàn wò pé nǹkan báyìí mi ò lè gbọ́ ń pa ẹ̀ kí má wàá dá sí ni ẹ mọ̀ pé ẹni tó bá ń gbọ́ tẹlòmíì náà bẹ́ẹ̀ ni Ọlọ́run ló máa ń gbọ́ tiwọn. bó ti rí nù Ọlọ́run òkùnkùn ṣe nù sẹ́yìn ẹ ṣeun ẹ kó àfiṣẹ́lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣe. mi ní fẹ́ máa lọ báyìí ẹ ṣe gan ma. ó dàbọ̀ lọ́dà. dáwọ́ wà ní ká máa retí Àdìsá. ẹ jẹ́ àfi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. ẹ ṣe. òfin tààrẹ ẹlẹ́gbọ́ tẹni ẹlẹ́ni. bẹ́ẹ̀ ni mo. mo ti bá ní gbọ́ náà bá ní gbọ́. ẹ ṣeun. ẹ ṣe gan mi ti fẹ́ máa lọ ẹ ṣáà ṣe ń kọ́bọ̀ kó bọ́ ẹ jẹ́ k'Àdìsá wálé. ó ti yé mi. ẹ ṣe gan ma. ẹ ṣeun. ẹ ṣe ma. ẹ wo lẹ o. yes ma. ẹ rọra. ẹ ṣe ma. àmọ̀ pé ń bọ̀ àbá gbómi ọkà kan lé. kò lè tó yẹn mà á àti ẹ gbọ́dọ̀ jẹun tó ń ṣẹlẹ̀ ń sìn kò ń ṣọ̀rọ̀ oúnjẹ. ẹ ṣeun ẹ wo lẹ o. yes ma.
Sister Kejì, ẹ kú àtẹ̀mọ́ra. Ọlọ́run ní ṣe lákòófà fún. Àmín. Àmọ́ ìyàwó mi, ó dá mi lójú pé màámi mọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi. Ó dá mi lójú pé wọ́n mọ̀ nípa nǹkan tó pa ẹ̀gbọ́n mi. Ẹ wò, tí wọn bá mọ̀ nípa ẹni, wọn ò ní sọ pé àwọn ò tẹ̀lé wa wá sí ilé ìjọsìn. Mo mọ̀ pé wọ́n fi wá dájọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Sister Kejì, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Ẹ ń pè ìyá tó bí yín lájẹ́. Kí ẹ̀yin wá jáde lóòótọ́ gan kò tọ́ sí yín lẹ́nu. Kò tọ́ sí yín lẹ́nu. Ọwọ́ Ọlọ́run ni ìdájọ́ wọn wà. Ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Ẹni tó tọ́ yín láti kéré dìsìn. Ṣé olùwà láti kéré kò pa yín sí náà fẹ́ pa yín? Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ìyàwó mi, màámi ò náà ní ọmọ. Ìwà ìbìkítà wọn ò dáa. Wọ́n ní máa wò káyà àwọn ọmọ wọn máa bàjẹ́ báyìí. Wọn ò ní ṣe kọ̀ọ̀kan tí ṣé ìyá nìyẹn ni. Ṣé ìyá nìyẹn? Sister Kejì, nǹkan tí ò yé yín ó pọ̀ ju nǹkan tó yé yín lọ. Ṣé irú àwọn ìyá kan wà tí kẹ̀kẹ́ bá ta ọmọ báyìí, wọ́n sá sọ́tún, wọ́n sá sósì. Ṣé wọ́n láwọn kan wà tẹ́pẹ́ títẹ́ yín bá tọ́ ọmọ? Wọn ò bìkítà, wọn ò náání. Kẹ̀dá máa wo, ṣé láwọn méjì mo sọ yìí, Ọlọ́run ló dá wọn. Irú àwọn tí ìyá tí ó kì í bìkítà yẹn, irú ẹ̀ ni ìyá yín wà. Oríṣiríṣi abiyamọ òun ló wà. Èmi ti rí ẹni tó fi agbájá àti ìgbónára jù tó fi pa ọmọ ẹ̀. Orí ń fọ́mọ, ó yẹ kó gbé ọmọ lọ sílé ìwòsàn, ó gbé ọmọ lọ sílé adámúṣe. Nígbà tó débẹ̀, wọ́n fi oògùn onírúurú, wọ́n fi wo orí fífọ́ fún. Nípasẹ̀ bẹ́ẹ̀, ó pàdánù ọmọ bẹ́ẹ̀. Ṣé ti wá rí? Ẹ wo, ìyàwó ilé, mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lẹ́nu. Ó dá mi lójú pé Kejì náà ti kọ́ nǹkan kan àbí méjì. Bẹ́ẹ̀ni, èmi náà ti kọ́ ẹ̀kọ́. Àmọ́ ìyàwó mi, kí ni mo máa ṣe báyìí? Kò sí ṣe kò tá ṣe o. Àfi kí bọ̀dá Kúnlé kẹ́ ẹ tẹ̀lé wọn lọ sọ́dọ̀ màmá. Ẹ máa tẹ̀lé wọn débẹ̀. Èmi wò pé kán ṣe ní fámílì. Wọ́n máa tijú yín, ẹ tẹ̀lé wọn lọ. Ẹ bẹ̀ màmá dáadáa, ẹ bẹ̀ wọ́n dáadáa. Máa lọ bẹ̀ wọ́n. Tí wọn bá débí, mi ì lè sọ nǹkan kan o. Kò sí ìyanjú kankan lórí ọ̀rọ̀ yìí àfi tó máa débí. Mama, kí ló dé tẹ́ stubborn náà? No. Ṣé ẹ rò pé tó bá sọ pé èèyàn stubborn wọn kì í ẹni yẹn ni? Kì í ṣe oríkì. Wọ́n ló ṣì lẹ́ni yẹn ń ṣe ẹni yẹn ti ya wèrè. Ó kàn jó lórí burúkú ni. Because wọ́n sọ̀rọ̀ yìí fún yín láti jọ́ ìpẹ́lẹ̀ ẹyẹ yìí pé ẹ dẹ̀yìn lẹ́yìn ẹyẹ ṣọ́fẹ́ ẹyẹ ṣe yín ni. Ṣé nǹkan táwọn ẹgbẹ́ yìí fi ṣe pet lélẹ́yìí ni? Ẹ̀mọ́ mi ní pet ni. Àwọn ẹlòmíì máa láìkì ajá. Ẹ tún wá mú kọ́lù ẹyẹ kò tún jẹ́ white. Ẹ láìkì ẹyẹ dúdú màmá kí ló dé? Kí ló dé ní gbogbo olú lára tẹ́ ní àwọn ọmọ yín lára náà? Kí ló ṣe ọ́? Ó kà mí lára ni. Lọ wá ń gbó bí ajá. Ìwọ lọmọràn sọ. Ẹrù mi ò tiẹ̀ bá ọ. Mama, ẹ wò kò sí nǹkan kan tó dá mi lẹ́rù o. Àìjẹun ológìní òun kọ́ ni òjò tájá o. Kí ló wá ṣe ológìní? Ológìní ní kíláàsì ni. Ológìní ní kíláàsì ni kò fẹ́ jẹ́ kó máa kóhun. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọ̀ọ̀kan? Ó kàn mí. Kọ̀ọ̀kan ọ̀rọ̀. Ẹni láyé ọmọ yín lára ó lè ń dùn mí. Ó máa ń right activist ní mí. Nǹkan kékeré ló máa ń bí mi nínú. Màmá ẹ ní àwọn ọmọ yín lára. Ẹ má tẹ̀lé yẹ mọ́ kí ló dé? Ẹ wo bí? Tí bá máa fi padà wá, mi ò ní fẹnu sọ fún yín mọ́. Ọ̀kàrẹ̀ wo ó tiẹ̀ dá báwọn ó tiẹ̀ ní lè padà wá mọ́. Ó ní lè padà wá mọ́. Àlọ́ lámi báyìí láàrin ẹnìkan ìrábọ̀ rẹ̀. Kò sí nǹkan tó jọ. Nǹkan tó ń gbénú mi kálẹ̀ mọ̀ ni. Kálẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mi gan ṣe jẹun tó ni. Kálẹ̀ mọ̀ nǹkan tó wà ń kú mi ni. Ẹ wo bí bàǹtẹ́ ni mo fọwọ́ gbá kì í ṣe ran. Tí bá máa fi padà wá problem ni fún yín. Má dára ẹ̀ láàmú. Ẹlẹ́jà rẹ bẹ́ ṣe wọ́n sọ ẹlẹ́yẹ kọ̀ọ̀kan nìyẹn. Ọlọ́run mọ̀ nǹkan tó fi kékeré ṣe é ti blessing stubborn. Ẹrù ọmọ òtélé ó dàbí ìṣù ẹ̀lú. Ẹ̀rín bí ṣe ń yí bí odó gbìrà. Èmi ní kélé lórí ó yẹ mọ nǹkan kan ó lè padà wá mọ́ náà. Àwámọ̀ rẹ nu. Orúkọ Jésù, ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́. Oga, wetin happen? Obi Kubana, ṣọ́n máa di ẹ. Kí ni mo sọ fún ẹ kó ṣẹlẹ̀? Kí ló gbọ́ tó ṣẹlẹ̀? Mo rí ẹ kó pariwo báyìí rí ni. Mo pariwo báyìí rí orúkọ dáàdì ẹ ni mo wá pè. Má bínú. Jọ bọ́ síta jàre. Má bínú. Hello Kejì. Dáadáa ni mo wà.
mo máa ṣẹ̀ṣẹ̀ mọ reason tó fi ní kí n má dá sọ̀rọ̀ mọ́mì kí n má bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni. Mọ́mì ti fira wọn hàn mí lójú àlá o. Ó lè tó yẹn ni. Ó mọ kan ibi tá bá dé báyìí sìn má wọrí kò ń ṣe nǹkan tó le màá bá wọn jàjà ẹ̀mí màá fi ẹ̀mí bá wọn ṣọ́nà but báyìí kò ń ṣe nǹkan tá èmi àti ẹ lè fẹ́ ríra wa. Mo béèyàn kan ránṣọ Benue State dẹ̀ ni so mo máa ní ìdá ti ṣe delivery kí n tó lè padà wálé àfẹ́tọ́dún kan máa send the voice note sí mi má pè kejì ó bá possible ó possible kó má pè mí bí a kò delete number mi. Ó dẹ̀ ń sọ pé kí ló ṣẹlẹ̀ mọ́mì dé tán ni o. Ó dàbọ̀. Ẹ̀mí mímọ́ Olúwa Jésù ṣe. Màmá, inú ló ń bí yín. Ẹ bá mi dáríjì kejì. Inú ló ń bí yín jẹ́ rí ẹ ti fọwọ́ ọ̀tún pa wí kẹ́fì tó sì fámọ́ra ni. Wọ́n dẹ̀ lágbóhùn wà lọ́jà kúrú ọmọ tuntun wọ. Àgbà ní lọ́jà báyìí. Ẹ má jẹ́ kúrú ẹ̀ wọ ẹjọ́ ìtúrẹ́ Ọlọ́run. Ṣé ọmọ ohun tó sọ? Mo ní ṣé ọgbọ́n ohun tó sọ? Ẹ má wulẹ̀ sọ nǹkan tó sọ. Ṣé àwọn kẹta bá ti ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀rùn ra yín létí àwọn ọ̀rọ̀ tó sọ tó máa dùn yín ló tó máa dùn yín sí ni. Ẹ má wulẹ̀ sọ. Kọ́mọ tí mo bínú kówó sùsù pé àjẹ́ ni mí. Mami ọmọdé ló ń ṣe mí ẹjọ́ ẹ má bínú. Àjẹ́ tó jẹ́ pé mo bí nínú ẹ̀jẹ̀ èmi ni mo dẹ̀jẹ̀ sí lójú wọn pàǹgbà mo gbé kó nu ẹ̀jẹ̀ láti gbà bàbá wọn sì ti dà wọ́n lẹ̀ tí n kò ká tí n bá yí wọn ọ̀rẹ́ nìkankan o ní ìsìn ni mo dàjẹ́ o àbí bẹ́ẹ̀ kọ́ kò sí nǹkan kan bàjẹ́ ni mi lẹ́nu rẹ̀. Mami ọmọdé ló ń ṣe mí ẹjọ́ Ẹ̀yin náà mọ̀ wípé ọmọdé ò lè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ sábà wá darí ìṣẹ́ ìjọ. Má ló tiẹ̀ ní ẹ wá mi dé àyìn gan. Mo mọ̀ pé dúró látàárọ̀ ni òjò ń wọlé. Mo mọ̀ pé àwọn ẹlẹ́yẹ ẹgbẹ́ mi ló gbé mi wá àyìn. Kò sẹ́yẹ kankan bí kò kẹ́ ẹlẹ́yẹ. Kò sẹ́yẹ. Má fọwọ́ rẹ̀ ká jẹ́ o. Má fọwọ́ rẹ̀ ká jẹ́ o. Màmá rẹ̀ kì í ṣàjẹ́. Ẹ dáríjì, ẹ bá wa dáríjì ẹjọ́ màmá ẹjọ́. Ṣé rí bó ṣe wà níbi báyìí ló ń pariwo. Ó ní kún òun ní jẹun àfi tẹ bá dáríjì òun ti ṣẹ̀yìn. Ṣé ló ń sọ̀rọ̀ ẹ̀ mọ́lẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó fọ́ bó ti kàn ṣe gbogbo ẹ̀ yẹn máa mọ̀ ní wípé ó ti tó gẹ́. Jẹ́ ká lọ bá màmá ká bẹ̀ wọ́n bọ́ ti mọ̀ fún òṣèkọ́ tí ò dáa. Èmi ọ̀rẹ́ jẹ́. Màmá má bínú ọlá pé mi gan fi ohun ẹ̀ bí fóònù sára ògiri yẹn ni ìbá orí yẹn ìbá ti fọ́. Wọ́n èsì mọ̀ wàá wù jù báyìí lọ wọn ò lè para mi. Wọ́n mọ̀ wàá wù jù báyìí lọ ni. Àbí kí lèèyàn tún ṣe fọ́mọ. Ìfẹ́ràn mọ́ fẹ́ràn rẹ̀. Èmi ò bínú. Ẹ má di ẹsẹ̀ yẹ. Ẹ jẹ́ kẹ̀. Ẹ má di ẹsẹ̀ àjẹ́ mú o. Ẹ má bínú. Ó ti gbọ́. Mo dúpẹ́, ó ti dà. Mo bínú mọ́. Ẹ ṣe máa mo bínú. Ẹ ṣe máa. Báwo wá ní ọ̀rọ̀ chọ́ọ̀chì báyìí? Ṣé mo lè bá wa? Kò dẹ̀ sí nǹkan tó lé ń bẹ̀ o. Ṣé ju pé ìyá wòlíì kan fẹ́ bá yín fún fífi ọ̀rọ̀ jọ mi tó rọrùn yìí. Ó ti yá. Ẹ̀mí bá ní kínníkínní gbàǹbá débẹ̀ bí wọ́n mọ̀. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ èmi ò lè rìn lókun lálẹ́ yìí. Ó ti ẹ̀dá àgbàlagbà gan ní ìpè ẹ̀kọ́. Àmọ́ tó bá ti di ọ̀la, máa wá gbé yín. Tí bá ti já yín lẹ́ẹ̀mẹ́ ní a máa gbọ́n náà bí iṣẹ́ lọ. Mi ní ó ti dóde yìí. Wọ́n sọ fáwọn ẹyẹ pé wọ́n ó sí é lọ. Ẹyẹ sí é lọ. Ìbínú èyí lọ ṣọ́ọ̀ṣì ìbínú. Orí a tún lè máa lọ lókun ní ìsìnká tún lọ pàdé ẹyẹ. Mo ti gbọ́. Mo ti gbọ́rọ̀ yín o. Ẹ pẹ̀lẹ́ ìyá wa. Ẹ ṣeun. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Màámi, mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn púpọ̀. Mo nífẹ̀ẹ́ wọn. Mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ fojú sunkún nù wọn mọ́. Àmín o, àmín o. Orúkọ Jésù ẹni fojú sunkún wọn mọ́. Àmín, àmín. Ṣùgbọ́n ẹ̀yin náà kò kù díẹ̀. Lọ́nà wo ìyá wa? Nítorí pé ẹ kó wọn súnmọ́ Ọlọ́run. Ó yẹ kẹ́ ẹ máa kó àwọn ọmọ wọn súnmọ́ Ọlọ́run yálà ní ìlànà Kìrìsìtẹ́nì tàbí ìlànà Mùsùlùmí. Láàárín ìrìnàjò yìí tẹ́ bá rí àwọn àpẹẹrẹ kan tí àwọn ọmọ yẹn ń gbé ìgbésẹ̀
tí ò dáa ẹ lè kó wọn lọ fún ìlànà yìí yálà ní mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì yálà pásítọ̀ tàbí àfà. ìyá wa èmi náà ti gbà pé mo ṣe àṣìṣe àmọ́ èmi ò kà kún kankan pé nǹkankan wọnú ayé wọn àbógun máa ń jà ní kémi ọmọ àti jẹun mà ní èmi ò dá kan mọ̀ àmọ́ nígbà kan mo sáré gbà mo rí nǹkan tó bà ń lẹ́rù mo sáré títí àmọ́ bákan náà lọ́mọ ṣe